so àwọn pen àlùkùránì tí mo tú rè tí mo fọwọ́ tú ìdí tí mo dẹ̀ ṣe kùránì yìí ò ju wípé ṣẹ́rí kìíní kan wà tá à ń ṣe ìwádìí lọ́wọ́ ní British Library à ń wo àwọn African heritage àti àwọn nǹkan tí wọ́n ti ṣe lórí Africa yes bàtà wá débi ọ̀rọ̀ religion so èmi náà wá yàn síbẹ̀ bàtà wá ń wádìí àwọn religion ní Africa country kọ̀ọ̀kan tá a wá dé Nàìjíríà àwa wo iṣẹ́ tí àwọn èèyàn kọ̀ọ̀kan ti ṣe nítorí pé èmi jẹ́ ọ̀kan lára àwọn investigative journalist àwọn òyìnbó dẹ̀ náà ṣe training fún mi fún ọdún 4 lẹ́yìn tí mo parí Saudi so London School of Journalism ló train mi àwọn òyìnbó náà train mi so tá a bá dẹ̀ ń ṣe ìwádìí àyè pẹ́jú tí wọ́n bá pé kíní kan ní funfun fún wa a lè wádìí ẹ̀ fún ọdún 10 a lè sọ̀rọ̀ lórí ẹ̀ yes àfi ká padà bá a pé funfun ni tí ó pẹ́ pé kankan fún wa ní dúdú àwọn fẹ́ mọ̀ àwọn take time láti ṣe investigation so now àwa rí wípé ẹni tó kọ́kọ́ translate Quran sí Yorùbá èmi mo ṣe ìwádìí yẹn àwa rí pé Reverend Samuel Coe ni Christian lọ́kọ́ translate Quran sí Yorùbá ní Nàìjíríà tàwa Yorùbá in 1907 ó ń ṣe déédéé ọdún tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ bí Sheikh Abaludin so àwọn Sheikh Adamu tẹ̀ ti dáyé rárá nígbà tí arákùnrin yìí translate Quran sí Yorùbá wọ́n wá rán mi wá Nàìjíríà kí káwá wá Quran yẹn kò sí ìlú tí mi wọ̀ nílùú yìí gbogbo archive Ògbómọ̀ṣọ́ ni Ọ̀yọ́ ni àmọ́ rí copy Quran yìí à ń wá káàkiri so àwọn Amẹ́ríkà ní láwọn ò ní ẹnìkan wá táwọn lólobó létà yìí pé University of London SOAS department pé wọ́n á ní so tí bá ṣe pé mo jẹ́ press àwọn oníwèé ìròyìn tó òyìnbó ní kí n ṣe ti Nàìjíríà o so wọ́n rí wípé tá a bá wádìí nǹkan àwọn náà kú train mi wọ́n á fún wa ní access tó wá ní press card tá a máa ń gbé káàkiri wọ́n dẹ̀ link wa pẹ̀lú àwọn British police à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn British police àwọn army tí wọ́n lọ́wọ́ so wọ́n link data wa mọ́ wọn ni kò sí police tó bá rí mi tó bá ti gba ID á ti mọ̀ èèyàn wa lélẹ́yìn. University of London wá sọ wípé kí mo fẹ́ fi Quran yẹn ṣe wọ́n ní wípé ọmọ Africa lèmi mo ní mo ti kéwú ní Mordecas pé mo ní ìmọ̀ nípa Quran mo dẹ̀ tún study Saudi Arabia wọ́n ní okay wọ́n wá fún mi ní 4 days bàtí mo wá lọ wọ́n wá attach obìnrin kan pẹ̀lú mi àwa lọ síbi 5th floor ibẹ̀ láti lọ rí Quran àwa fún 4 hours kọ́pì ẹ̀yọ̀ kan wọ́n wá ní kọ́pì ẹ̀yọ̀ kan tí England nínú yẹn wọ́n ẹ̀dẹ̀ fẹ́ gbé jáde kò sí Nàìjíríà mọ́ wàláì tàláì ojú sáìsì ìwé yìí lọ ó wá jẹ́ 410 pages so wọ́n làwọn lè fún mi kọ́pì o pé àwọn ọmọ pé máa fẹ́ ní wọ́n ní mo lè gbé jáde wọ́n ní kò kẹ́ fún mi ní access kí n ṣe photocopy ẹ̀ wọ́n á ní kí n promise àwọn pé kò ní jáde síta wọ́n á ní kò ní jáde wọ́n dẹ̀ believe mi wọ́n á ṣe photocopy ẹ̀ ọ̀dọ̀ wọn náà bẹ́ẹ̀ mo ti jòkó tí mo kà á ìrọ̀lẹ́ mo tó kúrò mẹ́ wàláì kò sí single Arabic language kalimatun arabiyya ẹyọ kan kò sínú ẹ̀ ọkàn àkọ́gbà tí àkọ́ bíbélì ni ìtukùtù ó ń pe àwọn ànábì Ọlọ́run ní wòlíì ní pé gbogbo àwọn ànábì Ọlọ́run tó dákọ̀ ní Al-Qur'ani ọmọ tó yàtọ̀ wà láàrin wìláyà àti nùbúwà because kò kéwú wọ́n wá ní pé báwo ló ṣe rí tú because kò mọ kéwú èmi wọ́n ní ṣe independent investigation yẹn mo wá padà wá rí wípé Quran English Quran ló gbé sọ́dọ̀ wọ́n pè nìkan ní Alexander Rose òun ló kọ́kọ́ translate Quran ṣe de Gẹ̀ẹ́sì ní 1849 Quran yẹn ló gbé sọ́dọ̀ tí wọ́n fi ń ṣe tiẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò gbọ́ kò mọ̀ pa Islamic studies nǹkan tó wà ní English yẹn náà ló ń tú ìtukùtù dẹ̀ nìyẹn tú. so now mo wá tún tẹ̀síwájú kí n tó wá rí ti edition 1973 èyí tí Sheikh Adamu wá wà nú ẹ̀ tó jẹ́ àfáà tèmi àti Sheikh Ahmad-Din mo wá wo Suratul Baqarah ibi tó lọ sọ pé alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin gbàtí mo àríbọ̀ ṣe tu wọ́n sọ pé dhalikal kitabu tíra yìí kò ní jẹ́ tíra yìí tíra yẹn dhalika that not this mistake tí mo rí ní Suratul Baqarah last night about 216 ní níbi tí orúkọ Sheikh Adamu àti Sheikh Ahmad-Din mo tó bọ́ sí ní sáì bẹ́ẹ̀ mo bọ́ sí Maida bẹ́ẹ̀ mo ní kí lórúkọ Sheikh Adamu wá wánu Quran yìí wọ́n wá bẹ̀rẹ̀ another investigation mo padà wá rí pé kì í ṣe Sheikh Adamu ló tú Quran yẹn gẹ́gẹ́ ti Sheikh Ahmad-Din àwọn tí wọ́n tú wọ́n àwọn ọmọ wa tán kéwú Saudi jọ́nà lọ́hùn dín 1962 because 1962 náà bẹ̀rẹ̀ iṣẹ́ wọn parẹ́ ní 73 so wọ́n wá nígbà tí wọ́n fẹ́ tẹ̀ tí wọ́n ò rówó tí wọ́n fi tẹ̀ ló jẹ́ kí wọ́n lọ bá ìjọba Saudi kọ́kọ́ ràn àwọn lọ́wọ́ àwọn yẹn wá láwọn ò ní tẹ̀ àbí tẹ́ bá lọ wá àfa àgbà kan wálẹ̀ Yorùbá ìkan tó sún wọn lọ́dọ̀ Sheikh Adamu nù Sheikh Adamu aláàníyàn tó dáa bàbá wa ní irú iṣẹ́ lára tẹ gbé wá fún mi tó jẹ́ Islam mo láti pe Sheikh Ahmad-Din Sheikh Adamu lọ kọ́wọ́ Sheikh Ahmad-Din bọ́nu Quran yẹn bàbá wa set committee wọn lọ máa fà lọ́yọ̀ọ́ wọn mú ní Èkó wọn mú lábẹ́òkúta kí gbogbo àfa ilẹ̀ Yorùbá náà jọ jòkó tí wọ́n ṣe tú Quran yẹn ìdí tó jẹ́ kó ní ẹ̀rọ nù
à ń ṣe ká má jẹ́ ọ̀fẹ́ dá sí wọ́n sọ fún ṣe àdáhùn pé ẹ má jà dá sí o ṣe àpá àwọn yìí ti tú Kùránì tiwọn àdẹ̀mọ́ bọ́ ṣe tú ṣe àdáhùn wọn táà bá wọn dá sí wọn nígbà tí wọ́n sọ mọ́ Ìlọrin láàṣẹ bá wọn dá sí tí àbájá sọ fún Saudi pé kí wọ́n tẹ̀ wọ́n ní tẹ̀ ẹ jẹ́ ká bá wọn dá sí o ìdí ṣe àdáhùn ṣe dá sí Kùránì yẹn nìyẹn so wọ́n wá tẹ about 250,000 fún wọn wọ́n tẹ lọ́fẹ̀ẹ́ wọ́n dẹ̀ kó fún wọn pé kán lọ ha fáwọn èèyàn ṣẹwárí láti 1973 yẹn títí dòní kò sẹ́ni tó review ẹ̀ àwọn tó láwọn review ẹ̀ báwọn fẹ́ tún ṣe àwọn náà tún ṣe mistake mo tún wá gbọ́ Kùránì Yorùbá tẹ́ bá tí Kùránì Yorùbá kankan bá lóun ṣe Kùránì Yorùbá ẹ gbà pé olè ni ó ń lọ da iṣẹ́ táwọn ṣẹ́kàdáwò ṣe yẹn òun ló ń tún kọ torí kọ́ mọ̀ pé mistake wà bẹ́ẹ̀ torí pé ṣé Ádámù ni wọ́n ti ṣe secretary ṣé Ádámù lọ́kọ̀ mùkọ́dìmọ̀ ẹ̀ wọ́n láì ṣe Ádámù kọ́ bá ń kẹ́ bàbá sọ́ọ́bì kan mùkọ́dìmọ̀ wọn yẹn wọ́n ní àìmọ̀ Kùránì yìí o Yorùbá yìí o ó ṣe é ṣe ẹnikẹ́ni tó bá rí mistake kan bẹ́ẹ̀ kọ́ rántí wípé àwọn tí wọ́n tẹ̀wọ̀ gbọ́ Yorùbá wà láì lọ́wọ́ abẹ lọ́wọ́ àwọn mistake tó wà ń bẹ̀ tayọ wọn gbọ́ Yorùbá tí wọ́n pé òkè ṣe Ádámù bàlágà ni bàbá ló bẹ̀ wọ́n kí ọwọ́ bàbá bọ́ kí ní ẹ̀ tipátipá ni ọmọ tó wọn mọ́ríkàjì náà wọ́n mọ̀ tó wọn ìbìtì ààbà àti dálíkà gbogbo sàmáwátù tó wà ń bẹ̀ rọ́bù sàmáwátù ọba sámà náà tù instead ọba àwọn sámà gbogbo kùlùbù wọ́n tu ní singular ọlùbù yàtọ̀ sí kùlùbù ṣe mọ̀ pé àyà mi wà tójú wọn fò tán tu torí bí ọdún mẹ́rin ni mo kọ́kọ́ fi review yẹn ìgbà tí mo wá rí 73 yẹn wọ́n á rí pé a need Yorùbá Kùránì ilẹ̀ Yorùbá mo ṣe wá bẹ̀rẹ̀ ṣẹ́ yìí ìgbà tí mo gbé dé káfí mo lọ Saudi àbí bọ̀ wá bẹ̀yẹn dákọ̀ mọ́ ìbínú sẹ́wọ́n pé ẹ mẹ́sàdùà nígbà tí mo dé suratul Kahf mo wá lọ Saudi mo wá lọ bí 13 tẹ Kùránì mo wá ní mo fẹ́ rí chairman wọn mo wá bá wọn ṣe meeting mo ní Kùránì Yorùbá tẹ̀ fún àwọn alálàájì lọ́dọọdún ẹ̀dàdó ẹ̀ má fún wọn mọ́ ìjọsìn stop ni mo ló ní ẹ̀rọ mo dẹ̀ fà àwọn ẹ̀rọ yẹn hàn wọ́n wọ́n wá ní kí wá ní solution mọ́lẹ́bí ti bẹ̀rẹ̀ mí ṣùgbọ́n tí bá parí ẹ̀ kò sẹ́ni tó perfect tán o because Kùránì àwọn ibìkan wà tó ṣòro láti tú so ṣùgbọ́n tí bá parí ẹ̀ mo ní kèsì pé wọ́n yà fẹ́ yẹ̀yẹ̀ gbọ́ àwọn bàbá bá tó wà bẹ̀túrí ṣẹ́kàdámù ṣe wàhálà lórí ẹ̀ púpọ̀ wàláhì kọ́nù kọ́ bá kẹ́gùn wọ́n ṣe wàhálà mo ní ṣùgbọ́n a sì máa mo ní a máa dárúkọ gba bàbá yẹn sínú ìmí tí ó bá jáde tí ì bá sọ láwọn kò sí bá a ṣe fẹ́ rí ìmí ṣe ṣùgbọ́n káwọn èèyàn mọ́ lérò yìí pé Quran 73 làkọ́kọ́ Quran Yorùbá Christian lọ́kọ́ tú Quran ẹni tó dẹ̀ ṣe wọ́n láàkí tí wọ́n fi ṣe 73 yẹn náà tí bá ṣe tàbábàlẹ̀wà òun ló sọ fáwọn kan náà àwọn afáàlẹ̀ Yorùbá jọ́nà lọ́wọ́ pé ó yẹ kẹ́ gbìyànjú kẹ́ ní Quran Yorùbá kẹ̀kẹ́ gbà tí wọ́n gbọ́ tìyẹn ní Sheikh Adam fi wá bá wọn dá sí so Sheikh Adam wọ́n wá set committee Sheikh Amadi náà fi ṣe alága alátúnṣe dàsípò àwọn ti yẹ̀wò fínífíní kò ní ẹ̀rọ ìdí nìyẹn tí iṣẹ́ ilé ìṣẹ́ wa bẹ̀rẹ̀ ṣáwárí gbà tí mo ti fẹ́ parí ẹ̀ Sheikh Adam wá yọ sí mi lójú oorun wàláhì tàláhì àwọn ọmọ mo ní ẹ̀bùn àlá púpọ̀ láti gbà tí mo ti wà lọ́wọ́ ọdún méje títí dìsí mo ní ẹ̀bùn àlá dáadáa Sheikh Adam wá yọ sí mi lójú oorun wọ́n wá ní Dáúdà mo ní náà wọ́n ní kí ni Kùránì tó ṣe yìí ó ṣe wá fi èdè Gẹ̀ẹ́sì kún bàbá mo ní àlè fi Gẹ̀ẹ́sì kún mo ní because Gẹ̀ẹ́sì ti wálẹ̀ wọ́n ní òun náà ní ẹ̀rọ bíi ti Yorùbá òun ó láwọn ọmọ ìpamọ́ ìṣèkí bàbá àwọn ò lè sọ̀rọ̀ kọ́mọ́dà bẹ́ni pé àwọn ń ba sí oníṣẹ́ jẹ́ wọ́n wá ní oṣù wọn kúṣẹ́ wọ́n wá mú kọ́ àwọn kọ́pì kọ̀ọ̀kan kìíní ní ojú oorun wọ́n láì tọ́ láì èmi ò kí parọ́ gbogbo tí ń sọ fún yín for confam àwọn tó wọ́n mọ̀ bí dáadáa rẹ̀ mo wá ní òkè wọ́n ní ọ̀dà wọ́n bá rí Quran English kan mo bá gbé bàbá bá ní kí n ṣe mo bá wò mo bá rí àwọn mistakes èyí tó ibùtí Yusuf Ali tó ṣe 1934 ó ní ẹ̀rọ bàbá ní kí n fi Gẹ̀ẹ́sì kún bí bá ti parí ẹ̀ ti pẹ́ ló ṣe tó wá lọ́dún mẹ́wàá míì ló ṣe wá wọ 22 years mo wá lọ English Quran bí about 22 mo wá yẹ̀wò lọ́tún lọ́sì so mo wá rí àwọn ẹ̀rọ kan gbogbo English Quran tẹ̀lé tó dà sórí íńtánẹ́ẹ̀tì yẹ o ìgbà tó yẹ bàbá tó yọ sí mi wọ́n ní ìṣe fi transliteration kún wípé yóò wá unique ọlọ́run mo ní kí ni mo bá tún bẹ̀rẹ̀ tán mo ní translation wà lórí internet àti gbogbo translation tó wà lórí internet gbogbo ẹ̀ ló rọrùn tó láwọn Pakistan àtàwọn India àwọn náà ń gbégbé kúgbé because àwọn ọmọ ẹ̀ẹ́dàlì pé tó bá fẹ́ pé alẹ́zí wọ́n ní alẹ́zí wọ́n á pè gẹ́gẹ́ bí zayin so tẹ́ bá wá kọ alẹ́zí ní làzí ìkan bíi ní túmọ̀ ní èdè lárúbáwá kìí ṣe alẹ́zí tinú Kùránì àmọ́ wọ́n tún bẹ̀rẹ̀ ṣẹ́yìn ìdí tí àwọn pẹ́ẹ́nì ṣe pọ̀ tó báyìí òun lélẹ́yìí ṣé wá rí àwọn translation yẹn ó pọ̀ gidigidi o so torí òun ló wá le jù translation ló le jù because tẹ́ bá kọ translation bí gbà tẹ́ fẹ́ mọ ká Quran pẹ̀lú tajwid ṣe àpò tẹ́ bá rí nùkúrán al-malaikatu onímọ̀dà tẹ́ bá fẹ́ kọ màláìkà ní translation tẹ́ bá kọ ní malaika ó wrong àbí kọ́ ikẹ́ fi bí a bí mẹ́ta àbí mẹ́rin gan sí yóò máa ṣe ní màláìkatu
òun là ń pè transliteration mo wá ṣe gbogbo chapter kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ wo òun ní ọwọ́ ni mo fi kọ́ transliteration rè ọwọ́ ni mo fi kọ́ gbogbo ẹ̀ wà láìbí láì so nígbà tí mo wá parí ẹ̀ mo wá rí pé iṣẹ́ yìí mo láti jẹ́ kí àwọn ẹlòmíràn náà yẹ̀ wò mo wá gbé lọ University of Lagos Professor Badmus àwọn ni wọ́n kọ́kọ́ yẹ̀ wò tí wọ́n kú láìpẹ́ yìí yes àwọn ni wọ́n kọ́kọ́ yẹ̀ wò wọ́n ka ọmọ rí pẹ̀lú gbọ́ evidence sí wọ́n láwọn bá sì jẹ́ professor àwọn olè ṣe o káwọn sòdodo fún mi ìgbà tí mo kó lọ́dọ̀ wọn mo wá gbé lọ University of London mo wá ní kan yẹ̀ wò torí wọ́n ní àwọn tí ń kọ́ wọn Yorùbá ń bẹ̀ tó jẹ́ professor kò wọ́n láwọn òyìnbó tí wọ́n mọ̀ pa Arabic tó ń ṣe mùsùlùmí gbogbo wọn á jókòó ìgbà tó parí meeting wọn ní iṣẹ́ tí mo ṣe yìí iṣẹ́ professor bíi 25 ni o káwọn sòdodo fún mi wọ́n ní kì í ṣe èèyàn kan ọ̀kan ni wọ́n láwọn rò pé èèyàn lásán ni mi ò mo ní àná ìwé ọmọ wọ́n ní kì í ṣiṣẹ́ tí èèyàn kan lè jókòó tí ó ṣe bíi professor 25 ní university ní máa ń jókòó ṣe irú kìíní wọ́n bó ṣe wà yìí wọ́n sọ yìí tó value jọ́nà lọ mi ní sọ ní àsìkò lẹ́yìn ẹ̀ máa gbé lọ Saudi embassy èmi àti ambassador Saudi àṣẹ meeting àwọn ẹ̀ láwọn máa rà á ní $5 million mo lé mi ọ̀tá torí mi ò ṣe torí owó mo lé mi ọ̀tá torí owó àmì òní mi ò ṣe gbogbo tí máa fẹ́ ṣe mi ò ṣe torí owó àwọn tó mọ̀ mí rè tíra tafsirul amal fi tasrif al-af'al tí mo kọ kí tó jáde Markaz èmi là kọ́kọ́ Markaz tó ṣe tíra kó tó jáde Markaz orókù bí oṣù 3 sí 4 tá jáde ni mo ṣe tíra yẹn 3000 copies ni mo ṣe mo dẹ̀ ha bí 15 fáwọn èèyàn níjọ́ náà lọ àsọ́lọ̀ ń wo àníyàn mi tẹ́wọ̀n pé àmọ́ bí ẹyọ kan ṣe rìn tálátálá títí fi dọ́dọ̀ Kinfad ló fún mi scholarship àní wọ́n wá mi káàkiri wọ́n wá mi dé Markaz nígbà tó wá mi dé Markaz wọ́n rí mi títí tí a ṣe mọ̀ pé Markaz ni mi pé mọ̀kọ́dìmọ̀ tí mo kọ mo yin ṣẹ́ka dáàmù níbẹ̀ tí àyẹ̀wò àbí màá fi ẹ̀yìn kẹ́ tó lọ mo sì ní kọ́pì àwọn àdìmọ̀ Markaz lélẹ̀ yọ jẹ so ìtàwọn ṣe ni pé wọ́n wá kọ Kinfad wá pé ambassador Nàìjíríà sí ọ́fíìsì ní Riyadh pé àwọn wá ọmọ kan ń jẹ́ Daud ó ṣe tíra kan mínísítà kan ló mú tíra yẹn dọ́dọ̀ òun wá gbà lọ́wọ́ òun kà òun wá ń gbọ́ òun pé fún ọmọ yìí scholarship fún ọmọ yẹn Kinfad lọ sọ tó rán gbé mi lọ́dọ̀ ẹ̀ fún ọmọ yìí ní scholarship òun wá rò pé báwo ni mo ṣe fẹ́ rí ọmọ yìí so the digital set committee nìyẹn so Nigerian ambassador to Saudi Arabia wọ́n pe ní Alhaji Magaji ọmọ Hausa ni òun ni wọ́n wá láwọn fún as compulsory assignment kan wá mi jáde wọ́n wá involve Nigerian government lọ́jọ́ kan rí mi wọ́n send letter sí Abacha lọ́wọ́ lórí yìí Abacha wá send ìwé mi àti letter sí Adoba University Kano sọ pé Arabic department wà ń bẹ àwọn Kano náà wá mi lọ Markaz kí ṣe rọ Sheikh Siddiq Farouk tó jẹ́ ẹ̀gbọ́n oníkìjìbá òun ni Markaz rán sí mi pé kí n wá sí Markaz Ọlọ́run bá ń gbọ́ sọ àwọn afọ Markaz ní kí n bọ́ sí mọ́ṣáláṣí èmi mọ̀ pé mi ọ̀sẹ̀ wọ́n ní kí gbogbo àwọn ọmọ Markaz kan wọnú mọ́ṣáláṣí Sheikh Daud afa lánàá gbé microphone fún jọ́nà lọ́hùn yes ẹ lọ bí wọ́n gbọ́ tí àwọn tí sọ yìí wà láyé wọ́n á ní dúró wájú wọ́n ní àfa tó dúró wá síwájú yìí ta lọ́mọ́ ìgbà táwa wà ní sásàtà òjì táwa jáde àwọn tó wà rọ́bì àṣẹ fún àti bọ́ sí gbogbo wọn náwó pé àwọn ọmọ afá Daud ó ní gbìyànjú kankan wọ́n sà kálukú sà ń sọ tó mọ̀ ń pa ni Sheikh Daud afa làwọn sọ bó ti dúró Saudi ń wá kò sí mà tá a bá sọ pé ẹ múra sí kéwù mọ̀ sọ pé kílẹ̀ fi kéwù ṣe Saudi ń wá tíra tó ṣe ní 1995 tó gbogbo àfa Markaz mọ̀ fún tíra náà jọ̀nà pé ẹ múra sí kéwù ìkẹ́tọ̀ kan fẹ́ mẹ́sẹ̀jì tó rẹ̀ pè mí nù àwọn náà fún mi ládírẹ́sì ibi táwọn tán wà mí yẹn wà ní Kòyí so láti Kòyí wọ́n kàn gbé mi lọ Saudi embassy ni so nísìnyí Saudi embassy l'Abuja náà ní tó wọ́n ti sẹ́ndì tíkẹ́ẹ̀tì sí mi àti miniha ipe passport mi dà mo lé mi because mi ọ̀pọ̀ lẹ́tà Saudi wọ́n ní Kinfad ló fún mi mo lé mi ọ̀nà tí ń jẹ́ Kinfad èmi ọ̀dẹ̀ gbọ́ nítòótọ́ kí lọ́kàn wá pẹ̀lú news jọ́nà lọ mo lé mi ọ̀nà tí ń jẹ́ Kinfad mo lé mi kọ́ lọ́ bá gbé photocopy tíra yẹn jáde láti inú drawer ẹ̀ ó ní ìwọ́kọ́ ló ṣe tafsir amal peter silva àbí ìwọ́kọ́ ló ṣe tíra ẹ̀ mo ní mo ṣe 1995 ó ní kọ́pì tíra yìí wọ́n ti rí Saudi ìjọba ti fún ọ ní scholarship ó wá ní báwo ni bàbá mi ṣe jẹ́ pẹ̀lú Kinfad mo ní wọ́n ní ṣe gómìnà ni bàbá mi àbí mínísítà because tí wọ́n bá jẹ́ nǹkan pé kò sí wọ́n ṣe fẹ́ mọ Kinfad so lọ́rọ̀ kan bọ́rọ̀ tí Fọlá ṣe jẹ́ nìyẹn ṣe wá rí gbogbo tí wọ́n kọ́ wa Markaz láìlà ó wúlò fún mi níbi iṣẹ́ yìí because tí wọ́n bá ọ̀rọ̀pọ̀ ọmọ náà sọ́rọ̀ fún olè túkúrọ̀ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ àwọn kẹ́kẹ́ wọn bẹ̀ tí wọ́n kọ́ wa Markaz tí gbogbo àwọn ọmọ yẹn ó wúlò sínú bí journalism tí mo lọ ṣe lọ́dọ̀ àwọn òyìnbó ó wúlò tí iṣẹ́ yìí fi ṣe àṣeyọrí báyìí náà ibi tá a ti kéwú báwo ni mo ṣe wá níjẹ́ kán mọ̀ wọ́n wá pé àjò nílé márùn iṣẹ́ ńlá bàtàbàtà báyìí tó wà tí mo parí o kò ní dáa kí Markaz máa mọ̀ o ẹ sọ fún mùdírù pé iṣẹ́ báyìí mo ṣe mùdírù ní àwọn gẹ́gẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ mùdírù bá mi sọ̀rọ̀ inú wọn dùn wọ́n ṣàdúrà gidigidi kódà mùdírù náà ti kọ mọ̀kọ́ dímọ̀ tiwọn náà lórí pọ́jẹ́tì nǹkan tí mùdírù kọ kọ́pì ẹ̀ wà lọ́dọ̀ àjò nílé márùn ó dẹ̀ wà lọ́dọ̀ mi bì so mùdírù náà ti kọ nǹkan lórí pọ́jẹ́tì nǹkan tí mùdírù kọ rẹ̀ 2 page
àwọn lọ àfàmù lọ page 1 yẹn page 2 rẹ̀. So kí n dá dúró báwọn. Dákun ṣe tó lọ ṣe wá rí torí ẹ lè fi gbẹ sínú àdúrà ni o. Ìgbà tí a bẹ̀rẹ̀ sí type ẹ̀ tá ń design lọ́wọ́ wọ́n á sọ fún mi lójú orun pé kì í ṣe ìkankan fún àwọn ọmọ kéékèèké. Mo wá fi develop mo wá decide láti mú 13 chapters àwọn short chapter yẹn mo wá sà wọ́n jọ láti design ẹ̀kọ́ jẹ́ another edition fún àwọn ọmọdé pé ṣe fún àwọn kéékèèké tá a bá kọ́ Quran àfẹ́ kọ́ mọ̀ túmọ̀ so mo wá fẹ́ break barrier yẹn táwọn ọmọdé kò sí láìdí kan mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń kà láti kékeré ìdí tí mo ṣe wá ṣe 13 chapter yìí mo wá tu nílà káyè tí wọn tó ṣe déédéé wọn so Arabic transliteration then translation àti Yorùbá so Arabic transliteration ẹ tí ó bá lè ka Arabic yọ̀ọ̀ka ilé sẹ́ni tí ń kẹlẹ́ Yorùbá múra yọ̀ọ̀kọ̀ rẹ̀ tẹ̀ ti ka Arabic because mo kọ́ pẹ̀lú tajwid then English then Yorùbá ó tún wá ní commentary ó ní àwọn ìtàn tí mo kọ sínú bí tó bá ìtàn tọ̀dọ̀ wa mú bí tó yàtọ̀ sí àwọn ìtàn tó ń kọ sínú àwọn tafsiri jọ̀hún so àwọn àdúrà tẹ́ ṣe ọ̀hún nìyẹn. àlékò aláàjì wa onílé márùn-ún. lórí kẹ́ tó ṣe àdúrà yẹn tó àbáwa mufti ẹ̀rẹ̀kọ́dù kẹ́ tó wà lẹ́hùn tó ìṣẹ̀lẹ̀ alá ni àbáwa Jakma àbáwa Ibrahim àbáwa láti sẹ́yìn àti gbogbo àwọn àpá àtọwà ń kálà àtàwọn ọmọ akéwú ìsẹ́nì nígbà tá a bá ń sọ̀rọ̀ tí wọ́n ní ìròyìn ọ̀dà bí àmójúbà Ọlọ́run dá àwọn ẹ̀dá yàtọ̀sù bí rahmati máa yẹ̀ṣà ọpẹ́ táwọn ń dá fọ́lọ́run ní pé tọ́lọ́run jẹ́ ká máa nàgàwé inú ọmọ akéwú Sheikh Adamu náà rẹwà abáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́mí àmàmí ìlàwọ́làwú àmà ẹnìkan náà ni ọdún ẹ̀yà wọ́n ló kó àwọn ẹni Ọlọ́run ọjà àjàyè rẹ̀ lọ òkú àwọn ẹni Ọlọ́run bó a bá ń bú àwọn ẹni Ọlọ́run ó sì sàlátà àwọn àkàtì ọgbà àwọn lẹ̀ ẹnìkan lọ́lọ́ kọ right up sí Saudi Arabia ó blackmail gbogbo àwọn àbá tó ṣiṣẹ́ tẹ̀yìn wí Kùránì Yorùbá wọn ti tú bẹ́ẹ̀ ṣe wí èmi ò tiẹ̀ mọ̀ ìtẹ̀yìn wí tẹ́lẹ̀ wáyì àwọn mọ̀ ìtẹ̀ ṣe ní méjì sí wọn wá ní wọ́n fẹ́ káwọn tó máa pòkìní tẹ̀ Sheikh Adamu àwọn ò nígbàgbọ́ sí wọn àwọn nígbàgbọ́ sí wọn bàbá lọ́wọ́ àgbà lẹ́tà wà láti rọ́bítọ̀ kí àti ẹ̀mbẹ́ lọ́dọ̀ ní àbábí sọ́wọ́ wọn á dákọ̀ àfáà báyìí wọn wá jókòó láti ṣe tẹ̀síhù iṣẹ́ yẹn ẹni yìí òun wá blackmail wọn gbogbo àwọn bàbá tó ṣe kíní yìí wọn ò mọ kankan pa sẹ̀ríà ó sì lóhun ò ṣe indina kí wọ́n kà pé wọ́n Saudi ni pé kóun wá ṣe lọ́jọ́ kóun yóò kàn kó mẹ́ ntọ́ kan gbogbo ẹ̀mbẹ́ lọ́dọ̀ mi kọ́ àmì ìpín kọ́pì mo ní kọ́pì bó ṣe bá gbọ́n àbáwọn ló kọjẹ́ mùdírù wa gba kọ́pì yẹn lọ́ọ́ fún ẹni báyìí tí ń bìjà rẹ̀ mo wá gbé lọ́dọ̀ ọ̀kan nínú àwọn onírùngbọ̀n yẹn mo ní òun náà ní láyìn ẹni tó ní òun ò ṣe kíní ẹja gàgẹ́ rẹ̀ àná tó fi èsínú ẹnu náà bẹ̀láyò Ọlọ́run á gbé ẹ̀yin dìde láti pé ẹ̀yin ń tún ayé ṣe ẹ̀wọ̀ ìbárò tẹ́lẹ̀ lò nítorí ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ sọ yóò Buhari nù tá à ń sọ pé àyìnà máa kàtàbà wú Imam Buhari àyìnà bá lọ́tàn sẹ́ńtírì mi lè dé àwọn ọmọ wa mẹ́rin táwọn ò sí ayé mọ́ kí wọ́n bẹ̀rẹ̀ ní gbogbo báyìí ròyìn sí àtúntẹ̀ tọ́jú ẹ̀ torí èyí tẹ́ ẹ̀ bá ṣe kí wọ́n rí pẹ́sẹ́ tẹ́ ẹ ṣe ni olú aláàánú jù àfáà àdúrà tá a ṣe ọlọ́mọkùnrin pa ntí bàbá wí sẹ́ńtà bá wí fáwọn àbálọ́ sọ̀rọ̀ òun bẹ́ẹ̀ nìkan ó ní wà ká nàbì dálíkà àyàtà min ayatillah wa ajubatan min ajibi dari wa karamatan li shaykhi li annahu awwalu man tabakhara wa takharraja fi misli sana ẹ wá nà bàgà fi lugati al-arabiyya wal injiliziyya hatta asbahatum baran amika fil ulumi al-aqliyya wan naqliyya Ọlọ́run barakallahu fikum mutamanniyan lakum al-mazida min at-tawfiq wan najah hafizakumullah دائما بوجوه الخير وراعيا لركاب العلم وامدكم بعونه وتأييده adúpẹ́ kọ́lọ́ ní káyìn ní òsèkò ǹjẹ́ àsìkò mòdìrú àsìkò mòdìrú lọ́wọ́ mọ́ríkà sì tú àlùkùránì pẹ̀lú eléyìí tí ó sì ní ẹ̀rọ nù ìlàlẹ̀ àmàm